mo kí ọlọ́run ọba mo ṣèbò olódùmarè ìbà kọ́dá ayé ìbà ṣẹ̀dá ọ̀run mo ṣèbà Ọ̀rúnmìlà tó yẹni tí ò sunwọ̀n ṣe mojúbọ ọkùnrin mojúbọ obìnrin mo kí gbogbo ojú tó ń wò mí níbikíbi tí ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé. Èyí ni ìwádìí tóṣooṣù tí oṣù karùn-ún May ti ọdún 2024 tí a wà nú èyí. Mo kí gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí pátápátá, ẹ jọ̀ọ́ ẹ bá mi pín fídíò, ẹ bá mi share rẹ̀ kó kárí ilé kó kárí oko kó jẹ́ ìwúlò tó ń ta àǹfààní fọ́pọ̀lọpọ̀ ènìyàn. Ẹ̀yin tí ẹ̀ ń lo ìràwọ̀ iná tó kanranyan Aries, mo kí yín káàbọ̀ sínú oṣù tuntun May. Oṣù yà sọ́yìn sí rẹ̀ sọ́yìn tó wá sọ́yìn tí ìfọ̀kànbalẹ̀ láṣẹ Èdùmàrè. Oṣù yìí oríṣiríṣi kùdìẹ̀kudiẹ ni ó kó jọ, bẹ́ẹ̀ sì ni ó kó ìdùnnú, ó kó ayọ̀, ó kó ìṣerere jọ fún yín. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló máa ṣẹlẹ̀ tí yóò jẹ́ kí àwọn nǹkan tí ẹ̀ ń gbà lérò nínú ọkàn yín kí ó tètè wá sí ìmúṣẹ nínú oṣù yìí. Oṣù yìí sọ fún yín wípé nípa ọ̀rọ̀ iṣẹ́ yín kí ẹ rí dájú pé ẹ̀ ń fi ẹnu polówó iṣẹ́ yín dáadáa fún ọ̀pọ̀lọpọ̀ èèyàn. Lágbájá mo ń ṣiṣẹ́ báyìí, tàmẹ̀dù mo ń ṣiṣẹ́ báyìí, ìyẹn á tún ràn yín lọ́wọ́ dáadáa ní ọ̀nà iṣẹ́ yín nínú láti lè jẹ́ kí iṣẹ́ yín ní ìdàgbàsókè nínú oṣù yìí. Ní ọjọ́ Thursday ìyẹn May 2, ọjọ́ yẹn sọ fún yín wípé àwọn ọ̀rẹ́ yín àwọn ni wọ́n jẹ́ alátìlẹyìn fún yín ní àsìkò yìí, ṣùgbọ́n o kí ẹ kíyèsára, ó ṣeéṣe kí àwọn nǹkan kan tó strange kí ó fẹ́ ṣẹlẹ̀ láwùjọ ẹ̀yin àti àwọn ọ̀rẹ́ yín. Ó ṣeéṣe kí nǹkan kan kí ó ṣeéṣe kó ṣe pé àwọn ìjà tó ti jà láti ọjọ́ pípẹ́, nǹkan tó ti lọ sẹ́yìn ó ṣeéṣe kí ènìyàn kan tún lọ wú jáde ní ọjọ́ yẹn kí ó fẹ́ tún fa gbọ́nmi sí omi òtó láàrin ẹ̀yin àti ọ̀rẹ́ yín. Ní ọjọ́ Friday yẹn May 3, ọjọ́ yẹn sọ fún yín wípé ó ṣeéṣe kí stress àti challenges díẹ̀ kó pọ̀ púpọ̀ fún yín, ṣùgbọ́n kò sí bí ó tilẹ̀ hùn kó rí, inú yín máa dùn, ayọ̀ yín á kún látàrí pé ẹ máa ní ìgboyà láti ṣàṣeyọrí lórí ohunkóhun tí ẹ bá ń ṣe ní ọjọ́ yẹn, tí ìdàgbàsókè ti máa wà lórí ohunkóhun tí ẹ bá ń ṣe pẹ̀lú. Ní ọjọ́ Tuesday yẹn May 7, a máa ní òṣùpá tuntun ní ojú ọ̀run, ìyẹn new moon in Taurus. Ọjọ́ yẹn sọ fún yín pé ọjọ́ oríire ló jẹ́ fún yín o. Gbogbo àwọn nǹkan tí ẹ ń ṣe pátó yẹ kó bíire fún yín. Ẹ máa rí ohun tí yóò mú kí ẹ rẹ́rìn músẹ́ ní ọjọ́ náà ní ààyè iṣẹ́ yín. Ní ọjọ́ Wednesday yẹn May 15, gbogbo akitiyan àti agbára tí ẹ ń ṣe pátá lórí iṣẹ́ yín kò ní lọ lásán ní ọwọ́ òfo ní ọjọ́ náà. Bẹ́ẹ̀ sì ni yóò máa ṣe bí ìgbà pé kí ẹ sọ̀rọ̀ nípa iṣẹ́ yín fún ènìyàn. Ó sì dára kí ẹ ṣe bẹ́ẹ̀, tàbí kí ẹ ṣiṣẹ́ lórí àwọn nǹkan tí ẹ ń fẹ́ nípa ìgbésí ayé, nípa ìlọsíwájú ìgbésí ayé yín. Ní ọjọ́ Friday yẹn May 17, ó ṣeéṣe kí ẹ má fi bẹ́ẹ̀ ní ìgboyà púpọ̀ lọ́jọ́ yẹn. Ẹ lè lose courage, ẹ sì lè lose confidence yín ní ọjọ́ náà látàrí pé ọ̀rọ̀ owó lè fẹ́ fa kí tension kó wáyé lọ́jọ́ náà. Kí ẹ wá rí dájú pé ẹ fi sùúrù àti ọpọlọ pípé kí ẹ fi wá bí ìrọ̀rùn ṣe fẹ́ bá irú nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ ní ọjọ́ yẹn. Èyí ò ń ṣe pé bóyá ọjọ́ yẹn bóyá ẹ̀ ní rí nǹkan tí ẹ̀ ń fẹ́ gbámú o, ẹ máa rí gbámú o, ṣùgbọ́n ó ṣeéṣe kí àwọn delay kó fẹ́ wáyé lórí ọ̀rọ̀ owó àbí lórí ọ̀rọ̀ àwọn nǹkan tí ẹ̀ ń retí tó ṣe kókó lọ́jọ́ náà. Ní ọjọ́ Monday ìyẹn May 20, òòrùn máa yí bírí wọnú ìràwọ̀ Gemini. Ìyẹn a máa mú àkókò àwọn Gemini, àkókò àwọn Gemini máa bẹ̀rẹ̀ ní May 20 oṣù ọdún tí a wà nínú èyí. Ọjọ́ yẹn sọ fẹ́yìn tí ẹ̀ ń lò ìràwọ̀ iná tó kanranyan Aries wípé láti ọjọ́ yẹn lọ títí tí ọ̀sẹ̀ yín ó fi jálẹ̀, ọ̀rọ̀ iṣẹ́ yín á túbọ̀ ní ìdàgbàsókè dáadáa. Gbogbo nǹkan tẹ́ bá fẹ́ ṣe ó dára lákòókò yẹn kí ẹ ṣe, nǹkan tẹ́ bá fẹ́ pilẹ̀ ó dára lákòókò yẹn kí ẹ pilẹ̀. Á bí oore fún yín tó bá di lọ́jọ́ Thursday yẹn May 23, a máa ní òṣùpá ràbàǹdẹ̀ kan ní Sagittarius. Ọjọ́ yẹn wá sọ fún yín pé yóò máa ṣe nígbà pé kí ẹ jáwọ́ kúrò nínú àwọn kankan tí ẹ kò nífẹ̀ẹ́ sí tó ń ṣẹlẹ̀ àbí tẹ̀yin gangan fúnra ara yín ṣe ní ọjọ́ yẹn. Á sì dàbí ìgbà pé kí ẹ gbìyànjú láti ṣe àwọn nǹkan tí ẹ ń fẹ́, láwọn nǹkan tuntun tí ó wù yín lọ́kàn. Ọjọ́ yẹn wá sọ fún yín pé kí ẹ mú sùúrù lò dáadáa, kí ẹ take it easy dáadáa lọ́jọ́ yẹn. Ẹ máa bẹ̀rẹ̀ sí ní rí àwọn rìsọ́ọ̀tì lórí àwọn kan tẹ́ ti ṣe látẹ̀yìnwá ní ọjọ́ yẹn. Ní gbogbo ọ̀sẹ̀ yẹn ṣeré láti on the 23 yẹn títí lọ jálẹ̀ tọ́rọ̀ oṣù yẹn máa fi parí. Máa bẹ̀rẹ̀ sí ní experience àwọn rere, àwọn positivity ó wà fún yín láwọn àkókò yẹn. Àwọn surprise oríṣiríṣi ọ̀nà rere ó yẹ kó ṣí fún yín. Ẹ̀yin tí ẹ̀ ń wó lólùfẹ́ ó yẹ kẹ́ rí kan láwọn àkókò yẹn. Ó ṣeéṣe kó ṣe pé ẹ rí ìrọ̀rùn tí ẹ ò tiẹ̀ lérò tẹ́lẹ̀, tí ẹ ò tiẹ̀ mọ bí ó ṣe jẹ́. Inú yín á kọ̀ déédéé máa dùn ní àwọn àkókò yẹn lọ sí ìsàlẹ̀ bẹ́ẹ̀. Ṣùgbọ́n kí ẹ kíyèsára o, kí ẹ kíyèsára dáadáa, kí ẹ kún fún ìwúre dáadáa lákòókò yẹn, kí gbogbo nǹkan tó bá ti ń dùn kí ó má ṣe di ìbàjẹ́ rárá nínú oṣù yìí. Kí ẹ rí dájú pé ẹ wà ní orí ọwọ́ yín, kí ẹ wà very independent, kí ẹ gbìyànjú láti wádìí nípa ara yín dáadáa. Kí ẹ wá yọwọ́ kúrò ní gbogbo nǹkan tó dàbí ìgbà pé ẹ̀ ń ṣe tí kò dára, kí ẹ yọwọ́ kúrò ńbẹ̀. Àgbáwọn nǹkan tí ẹ fẹ́ nínú ìgbésí ayé yín kí ẹ gbìyànjú láti gbọ̀n kúrò. Kí ẹ sì bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ lórí ohun tuntun èyí tí ó lè ran ìlọsíwájú yín lọ́wọ́. Ọ̀pọ̀ ẹ̀yin tẹ̀sí ń lò ìràwọ̀ yìí nínú oṣù yìí, ẹ kíyèsára nípa ojú yín o, ẹ kíyèsára nípa ojú yín. Tí ẹ bá bóyá ẹ̀ ń wọ̀kadà ni ó dára kẹ́ máa wọ glasses, tàbí ẹ̀ ń ṣiṣẹ́ tó jọ mọ́ pé nǹkan lè fẹ́ sí èèyàn lójú,
kí ẹ kíyèsára ànírí wàhálà ànírí dààmú láṣẹ Èdùmàrè. Oṣù yìí oṣù ayọ̀ oṣù dùn ló máa jẹ́ fẹ̀yìn tí ẹ̀ ń lò ràwọ̀ yìí láṣẹ Ọlọ́run ọba. A tún máa pàdé nínú oṣù kẹfà June ti ọdún táwa nú ẹ̀ ní ìrọ̀rùn láṣẹ Èdùmàrè. Ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀. Ẹ má gbàgbé pé Ọlọ́run bo Olódùmarè nìkan lọ́ba tó ní ìmọ̀ jùlọ. Kí ẹ̀yin tẹ́ bá fẹ́ ṣèwádìí onírúurú ẹ láǹfààní láti kàn sí wa ní WhatsApp. Kí ẹ bá wa pín fídíò, kí ẹ bá wa share rẹ̀ kó kárí ilé kó kárí oko. Ojú tẹ́ fi ń wò mí kò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ mi kò ní di láṣẹ Èdùmàrè. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ Taurus ẹ kú gbáradì fún ìwádìí ti oṣooṣù tiyín èyí tí a post láìpẹ́ láì jìnà. Ire o.